Ẹ kú dédé àsìkò gbogbo tẹ́ ti gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa, olùfẹ́ wa ọ̀wọ́n, àwa gbé yín ga ṣe yín lọ́ba fún àánú àti ojú rere náà láti àrígbà láti tírú ọjọ́ ìṣẹ́gun mìíràn. Àdúpẹ́ fún àwọn ogun tí ẹ ti ṣẹ́ fún wa, èyí tí ẹ ń ṣẹ́ lọ́wọ́lọ́wọ́ àti èyí tí ẹ̀yin Olúwa yóò tún ṣẹ́, tí ẹ mú wa jẹ́ ajagun ṣẹ́gun. Ògo ní fún orúkọ mímọ́ yín o. Gbogbo ọ̀rọ̀ tí a ó gbéyẹ̀wò lénìí kó ṣe ayé ọkàn àtara wa ní rere o. Ká jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà o. Torí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí láti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè. Èní ọjọ́ ìṣẹ́gun, ọjọ́ 17 oṣù kejì. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé àṣírí sí ìgbéga. Àmú àkọ́sórí wa nínú ìwé orin Dáfídì orí 75 ẹsẹ̀ 6 àti 7. Bíbélì kíkà ìwé Sámúẹ́lì kejì orí 6 ẹsẹ̀ 13 dé 14. Bíbélì ní ọdún kan. Ìwé Númérì orí 29 títí dé orí 26. Orin 5 ó dá mi lójú. Àkọ́sórí orin Dáfídì orí 75 ẹsẹ̀ 6 àti 7. Nítorí tí ìgbéga kò ti ìlà oòrùn wá tàbí ní ìwọ̀ oòrùn, bẹ́ẹ̀ ni kì í ṣe láti gúúsù wá, ṣùgbọ́n Ọlọ́run ni onídàájọ́. Ó sọ ọ̀kan kalẹ̀, ó gbé òmíràn lékè. Bíbélì kíkà ìwé Sámúẹ́lì kejì orí 6 ẹsẹ̀ 13 títí dé 14. Ó sì ṣe nígbà tí ènìyàn tí ó ru àpótí ẹ̀rí Olúwa tí wọ́n bá ṣíṣẹ̀ 6, òun á fi màlúù àti ẹran àbọ́pa rúbọ. Dáfídì sì fi gbogbo agbára rẹ̀ jó níwájú Olúwa. Dáfídì sì wọ éfódù 30. Bẹ́ẹ̀ ni Dáfídì àti gbogbo ilẹ̀ Ísírẹ́lì sì gbé àpótí ẹ̀rí Olúwa gòkè wá, ti àwọn ti ìhó ayọ̀ àti pẹ̀lú ìró ìpè. Bí àpótí ẹ̀rí Olúwa sì ti wọ ìlú Dáfídì wá, Míkánì ọmọbìnrin Sọ́ọ̀lù sì wò ó láti orí fèrèsé. Ó rí Dáfídì ọba, ó ń fò sókè, ó sì ń jó níwájú Olúwa, ó sì kẹ́gàn rẹ̀ ní ọkàn rẹ̀. Wọ́n sì mú àpótí ẹ̀rí Olúwa wá, wọ́n sì gbé e kalẹ̀ sípò rẹ̀ láàrin àgọ́ náà tí Dáfídì pa fún un. Dáfídì sì rúbọ sísun àti ẹbọ ìrẹ́pọ̀ níwájú Olúwa. Dáfídì sì parí iṣẹ́ ẹbọ sísun àti ẹbọ ìrẹ́pọ̀ náà. Ó sì súre fún àwọn ènìyàn náà ní orúkọ Olúwa àwọn ọmọ ogun. Ó sì pín fún gbogbo àwọn ènìyàn náà, àní fún gbogbo ọ̀pọ̀ ènìyàn Ísírẹ́lì, àti ọkùnrin àti obìnrin, fún olúkúlùkù ìṣù àkàrà àti èkìrí ẹran kan àti àkàrà dídùn kan. Gbogbo àwọn ènìyàn náà sì túká lọ, olúkúlùkù sí ilé rẹ̀. Dáfídì sì yí padà láti súre fún àwọn ará ilé rẹ̀. Míkánì ọmọbìnrin Sọ́ọ̀lù sì jáde láti wá pàdé Dáfídì. Ó wí pé, bí o ti ṣe ohun ológo tó lónìí fún ọba Ísírẹ́lì, tí ó bọ́ ara rẹ̀ sílẹ̀ lónìí lójú àwọn ìránṣẹ́bìnrin àwọn ìránṣẹ́ rẹ̀, gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn ènìyàn asán ìtì bọ́ra rẹ̀ sílẹ̀. Dáfídì wí fún Míkánì pé, níwájú Olúwa ni ẹni tí ó yàn mí fẹ́ ju bàbá rẹ lọ àti ju gbogbo ìdílé rẹ lọ, láti fi èmi ṣe olórí àwọn ènìyàn Olúwa, àní lórí Ísírẹ́lì. Èmi ò sì ṣeré níwájú Olúwa, èmi ò sì tún rẹ ara mi sílẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Èmi ò sì ṣe aláìníyì lójú ara mi àti lójú àwọn ìránṣẹ́bìnrin wọn ni tí ìwọ wí. Lọ́dọ̀ wọn náà ni èmi ò sì ní ògo. Míkánì ọmọbìnrin Sọ́ọ̀lù kò sì bí ọmọ títí di ọjọ́ ikú rẹ̀. Wàyí, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ìṣẹ́gun. Àwọn ènìyàn sábà máa ń ṣe àpèjúwe Dáfídì ní ọ̀nà oríṣiríṣi: ọmọkùnrin tó ń ṣọ́ àgùntàn, ẹni tí ó pa òmìrán run, olùkọrin ìyìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bí ó tilẹ̀ jẹ́ pé àwọn àpèjúwe yìí pọ̀ o, ó fẹ́rẹ̀ẹ́ jẹ́ pé gbogbo ènìyàn tí wọ́n ti gbọ́ tàbí kà nípa rẹ̀, wọ́n gbà pé ohun pàtàkì jùlọ nípa Dáfídì ni pé
òun mọ bí a ṣe ń yin Ọlọ́run. Ìdí nìyí tí Ọlọ́run fi nífẹ̀ẹ́ rẹ̀ tó bẹ́ẹ̀ tí ó sì máa ń gbé ga débi pé ọ̀pọ̀ ènìyàn wò ó gẹ́gẹ́ bí ọba tó tóbi jùlọ ní Ísírẹ́lì. Bí ìwọ bá fẹ́ máa ní ìgbéga àti ìṣípayá déédéé, o gbọ́dọ̀ di ẹni tó yin Ọlọ́run. Kí yíyin Ọlọ́run kí ó jẹ́ bárakú rẹ. Ṣùgbọ́n kí ni ìyìn gan náà? Ìyìn kì í ṣe ìdúpẹ́ o, kì í sì ṣe ìjọsìn. Ìjọsìn ó nílò ẹnu àti iṣẹ́ láti sọ pé Ọlọ́run ni ọba àwọn ọba, Olúwa àwọn olúwa, àti fífihàn pé ó jẹ́ Olúwa rẹ. Ìyìn ní ìhà mìíràn jẹ́ ìgbéraga nípa Ọlọ́run, bí ọmọkùnrin ṣe máa ń gbéraga nípa bàbá rẹ̀. Nínú ìwé Mátíù orí 21 ẹsẹ̀ 16, àwọn àlùfáà ńlá àti akọ̀wé tí wọn kò rí iṣẹ́ ìyanu tí Jésù ń ṣe, ṣùgbọ́n wọ́n kọ̀ láti yìn ín. Ṣùgbọ́n àwọn ọmọdé bẹ̀rẹ̀ sí ní kígbe nínú tẹ́ḿpìlì pé, Hòsánà fún ọmọ Dáfídì o. Bó tilẹ̀ jẹ́ pé àwọn àlùfáà àti akọ̀wé kò yìn o, wọ́n bínú ní ìwọ̀n bí àwọn ọmọdé ti ń fi ìyìn púpọ̀ fún un. Ẹ má ṣe di ẹni tó tóbi jù láti yin Ọlọ́run, nítorí ìgbà tí ìwọ bá rò pé o tóbi jù láti yìn ín, ìwọ ti kéré jù kí òun kí ó gbé ọ ga nìyẹn o. Àwọn tó ní ọkàn bí ọmọdé nìkan ló lè yin Ọlọ́run lótìítọ́. Nínú ìtàn tí a kà lónìí, nígbà tí Dáfídì mú àpótí ẹ̀rí Olúwa padà sí Ísírẹ́lì, ó yin Ọlọ́run pẹ̀lú ìgbádùn aláìbánújẹ́. Ó jó níwájú Olúwa láìtijú. Ó gbéraga nínú Olúwa ní gbangba, kò sì ro ipò tàbí orúkọ rẹ̀, nítorí pé ó mọ̀ pé òun ni orísun ohun tí ó ní pátápátá. Nígbà tí aya rẹ̀ Míkénì rí i, ó bàjẹ́ nínú. Nígbà tí ó padà sílé, ó sì wí pé, ṣé o kò ní ìtìjú ni? Ṣé o lè hùwà dáadáa níwájú Ọlọ́run ni? Ìwọ tí o jẹ́ ọba, ó yẹ kí o máa hùwà dáradára jù báyìí lọ. Dáfídì dáhùn pé, jẹ́ kí n yin Ọlọ́run mi láì ní ìtìjú. Òun ni ẹni tí ó gbé mi ga ju bàbá rẹ àti gbogbo ẹbí rẹ lọ. Òun ni orísun àti ẹni tí ó ní ìgbésí ayé mi lọ́wọ́. Àwọn ènìyàn tí ó yin Ọlọ́run bíi Dáfídì kò ní dẹ́kun láti máa jẹ ìgbádùn ìgbéga. Ẹ má ṣe jẹ́ kí èrò àwọn ènìyàn tí kò ní ìpèníjà tí ìwọ ti ní, tàbí tí kò tí ì rí àwọn ìṣẹ́gun tí Ọlọ́run ti fi fún ọ, kí ó dá ọ dúró láti yìn. Dárúkọ ìyanu àti òdodo Ọlọ́run nínú ìgbésí ayé rẹ pẹ̀lú ìfẹ́, kí o sì gbé e ga déédéé. Yóò máa bùkún rẹ ju ìrètí tí ìwọ ní pàápàá lọ. Ìwé Éfésù orí 3 ẹsẹ̀ 20. Kókó ìṣe: rí i dájú pé o fi Ọlọ́run hàn. Kí o fi Ọlọ́run yangàn fún ẹnìkan lónìí ní ilé iṣẹ́ rẹ, àdúgbò rẹ, tàbí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ rẹ, àti níbikíbi tí o bá dé. Ẹ jẹ́ á sọ pé, bàbá mi, mo fi ọ́ yangàn ní gbogbo ọ̀nà. Mo fi ọ́ yangàn pé ìwọ lọlọ́run. O tó gbani o, o tó mú ni o. Ìwọ lalápàdúpẹ́. Ìwọ lọba tó lè pa tẹ́nìkan ò lè jí. Ìwọ ni ò jí kan lù kan pa. Mo fi ọ́ yangàn. Síwájú àti síwájú sí Ọlọ́run á sì máa gbé wa dúró, yóò sì máa gbé wa sókè. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín. Olúbùkọ́lá Ayako ni orúkọ mi o. Ẹ máa bá mi like, kẹ́ máa bá mi share, kẹ́ comment nípa kí àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ẹ ṣé tẹ̀ ń tẹ́tí sí ọ̀run ṣíṣí Yorùbá o. Ọlọ́run Olódùmarè yóò tẹ́tí sí igbe àti ẹ̀bẹ̀ yín. Ó dàbọ̀.